kìnìún wọ ilé onílé ó mà pa ọmọ ọdún mẹ́rìnlá ọlọ́mọ ṣàánú fún wa o. ọmọbìnrin ọmọ ọdún mẹ́rìnlá kan ti pàdánù ẹ̀mí rẹ̀ sọ́wọ́ kìnìún ní ìlú Nairobi ní orílẹ̀-èdè Kenya. àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ẹranko aginjù ní Kenya, Kenyan Wildlife Service KWS, ó mà sọ wípé ní ilé tí àwọn ọmọ náà máa ń gbé tí kò jìnnà síbi igbó ọba tí kìnìún ọ̀hún máa wà, ó mà ló mà ti ṣe ìkọlù sí o. wọ́n ní ọmọdé mìíràn tí ìṣẹ̀lẹ̀ náà tó mà sójú rẹ̀, ó mà ló mà pe àkíyèsí wọn tí KWS tó sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣàwárí ọmọ náà tí wọ́n sì padà rí òkú rẹ̀ ní ẹ̀bá odò Embagati. KWS ní àwọn sì ń wá kìnìún tó mà ṣekú pa ọmọ ọ̀hún, táwọn sì ti gbé ikọ̀ olùwádìí dìde láti ṣàwárí ẹranko náà. bákan náà ó ní wọ́n mà sọ wípé àwọn ti gbé ìgbésẹ̀ láti rí wípé irú ìkọlù bẹ́ẹ̀ kò mọ̀ wáyé mọ́ o. ọgbà àwọn ẹranko aginjù ó ní kò mọ̀ jìnnà ju ìwọ̀n máìlì 6 sí inú ìlú lọ o, tó sì ní àwọn ẹranko bíi kìnìún, àgùnfọn, àmọ̀tẹ́kùn, ẹkùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ló wà nínú rẹ̀. bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n mọ odi yí ọgbà náà ká lọ́nà 3 láti dènà káwọn ẹranko kán má bàa lè máa ya wọ inú ìlú, wọn kò mọ odi sí apá gúúsù láti lè fún àwọn ẹranko náà ní àǹfààní láti máa jáde lọ àti láti bọ̀. ìgbà kọ́kọ́ nìyí táwọn kìnìún yóò máa ṣe ìkọlù sáwọn èèyàn ní Kenya, pàápàá lórí oúnjẹ, àmọ́ kì í sábà la ẹ̀mí àwọn èèyàn lọ. ní ọdún tó kọjá o, fọ́nrán CCTV kan ó máa ṣàfihàn bí kìnìún bó ṣe pa ajá òyìnbó ńlá kan ní ilégbèé tó wà lẹ́bàá ọgbà ẹranko náà. àjọ KWS ó mà tún sọ pé ọjọ́ àbámẹ́ta sátidé ó ní ọkùnrin ẹni ọdún 54 kan ó mà ló má pàdánù ẹ̀mí rẹ̀ sọ́wọ́ erin o ní agbègbè Nyeri tó wà ní 100 máìlì sí apá àríwá Nairobi. ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé o. wọ́n ní erin náà ìmọ̀ ń jẹun nínú igbó mẹ́rẹ̀mọ́nì kó tó di pé ó má ṣèkọlù sí ọkùnrin náà, tí ọkùnrin náà tó sì farapa ní igbá àyà ní ilé ìwòsàn tó ti ń gba ìtọ́jú o. ó mà ló mà ti pàdánù ẹ̀mí rẹ̀. kọ́lọ́ ọba Elédùmarè kó ṣàánú kó má kọjú àwọn ẹranko sí wa o. ẹja máa ṣọ́ra fáwọn ẹranko, aburú ò ní ṣe wá lágbára Elédùmarè. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹwàá bá tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, aburú ò ní ṣe wá. òní lọ́jọ́ Ìṣẹ́gun, kémi àti káṣẹ́gun ọ̀tá lé káṣẹ́gun ọ̀tá òde, káṣẹ́gun amaniṣe ni. ẹ ṣé pọ̀ o, kò ní sú wa, kò ní rẹ̀ wá láṣẹ Èdùmàrè.